Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá. Èmi ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ṣé ẹ rí gbogbo nǹkan tá à ń ṣe yìí, gbogbo ẹ̀ pátápátá ni àwọn ìjọba mọ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá làwọn ìjọba mọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ wípé ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti ọ̀rọ̀ bàbá wa Professor Banji Akíntóyè, ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ wọn ti ń wá sí ìmúṣẹ báyìí? Èmi ti sọ tẹ́lẹ̀ pé tó bá jẹ́ pé olóyè Sunday Ìgbòho Òòṣà wọ́n ṣe pásítọ̀ ni, kódà èrò máa kún ṣọ́ọ̀ṣì nítorí pé wọ́n wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni. Ntọ́ ti rí wípé ó máa ṣẹlẹ̀ sí Nàìjíríà, ṣé ẹ mọ̀ pé òun ló tún padà wá ṣẹlẹ̀. Ara ìdí tí bàbá fi ń takú pé àní ẹ jẹ́ ká bọ́ gbogbo ọmọ Yorùbá. Ṣé ẹ rí ní ti ọgbọ́n Ọlọ́run fún bàbá wa olóyè Sunday Ìgbòho Òòṣà? Bẹ́ẹ̀ ni Ọlọ́run fún wọn ní ọgbọ́n. Ṣé ẹ mọ̀ pé òmìnira tí àwa Yorùbá ń dìde fún yìí, ẹ rí ní ìfọ́ọ̀mù violent, kò wá ní ìfọ́ọ̀mù jàgídíjàgan. Mo ní gbé yín débẹ̀ ni ẹ lè má ì tí mọ̀ bó ṣe lọ. Ṣé ẹ mọ̀ pé ọwọ́ ti tó Simon Ekpan, ìyẹn fún àwọn olórí Biafra. Ọwọ́ ti tó Simon Ekpan o. Báyìí kódà wọ́n ti remind ẹ̀ sí ẹ̀wọ̀n báyìí, ìyẹn Simon ni o. Nítorí wípé ṣé ẹ ti rí sìn wípé títí àwa ò kí ń fà lára ní ariwo, ọmọlúàbí ló pọ̀ nínú wa. Torí ẹ̀ ló fi jẹ́ pé ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tọ́lọ́run fún wa, nítorí wọ́n ń ṣe àwọn bàbá tó jẹ́ pé jàgídíjàgan èèyàn, wọ́n rọra máa mú ní ìpele tí ò ní síjà. Ṣé ẹ mọ̀ pé nígbà tí àìpẹ́ yìí, nǹkan táwa dẹ̀ ń ṣe kedere táwa ń ṣe ó ju títí wọn lọ. Àwọn kan ń fagídí, àwọn yánmírí kan ń fagídí àti wàhálà dá gbogbo ẹ̀rú wọ́n fi ń ṣe ni. Ṣùgbọ́n bàbá fi ọgbọ́n Ọlọ́run, bàbá Professor Banji Akíntóyè, ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n Ọlọ́run ló fi ń tò. Torí tí ó bá ṣe bẹ́ẹ̀ ni, ṣé ẹ mọ̀ pé wèrè Fúlàní kan jáde ńgbà kan tó ń pariwo pé kí ló dé tán fi lè mú Sunday Ìgbòho Òòṣà, kí ló dé tán fi lè sọ sẹ́wọ̀n, nǹkan tó ṣe ó deserve ẹni tó yẹ kó lọ sẹ́wọ̀n. Ṣé ẹ mọ̀ pé bàbá wa lóyè Sunday Ìgbòho wọ́n rìn lọ wọ́n rìn bọ̀ ni, nítorí wọn ò ní problem. Àwa ò ń ṣe oníjàgídíjàgan. Ara máa bá yín sọ ni títí tẹ́ máa fi gbọ́ sí wa lẹ́nu, títí tẹ́ máa fi wò pé yes, ẹ jẹ́ kẹ́ fún àwọn Yorùbá ní òmìnira. Ẹ̀yin náà rí, wọ́n ti mú Simon Ekpan sìn. Ibi tó tún wá bá dé fún Simon Ekpan sìn, gbogbo àwọn tó fẹ̀yìntì, gbogbo wọn pátápátá ló ti jojú ẹ̀, wọ́n ti deny ẹ̀. Gbogbo wọn ló ti dojú ẹ̀ tó ti deny ẹ̀. Ṣé ẹ ti rí? Ṣùgbọ́n títí wa ò ń ṣe bẹ́ẹ̀. Torí tá a bá fẹ́ sọ pé kó ṣe pé àwa náà ò gbọ́gbọ́n ká ṣe bí wèrè àwọn Yíbò kó ṣe pé a ò gbọ́gbọ́n ká da gbogbo ẹ̀rú, kó ṣe pé a ò gbọ́gbọ́n pé káwa náà sọ pé wèrè ló kàn. Ṣùgbọ́n ọgbọ́n Ọlọ́run àti ọmọlúàbí tó wà lára wa ni ò ní jẹ́ á ṣe gbogbo wèrè báyẹn. Torí àwa gbàgbọ́ wípé pẹ̀lẹ́kùtù báyìí la fi ń pa múkùrú pẹ̀lẹ́, ohun abáfagídí mú kókókókó nílé. Ẹ̀bẹ́ rí Simon Ekpan nìyẹn fún àwọn olórí Biafra. Wọ́n ti mọ ọwọ́ ti tẹ̀, wọ́n ti gbá bàbá mọ́ gágá. Àwọn tó mọ̀ gan-an wọ́n ti ń pẹ̀yìn dà lẹ́yìn ẹ̀. Ṣé ẹ ti rójú ayé? Ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn pé gbogbo nǹkan tí bàbá wa olóyè Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà ń ṣe, gbogbo ẹ̀ pátápátá ni ó wà ní under òfin àti ìlànà, which is self-determination. Bàbá ò ṣe kọjá ààyè, kódà kò lè ever pẹ̀lú gbogbo bó ṣe ń ha mọ́ àwọn Fúlàní tó, wọn ò gbọ́ pé bóyá wọ́n pa Fúlàní kan àbọ̀ irọ́ o. Bàbá lé wọn ni. Kẹ́ mọ̀ pé self-determination ni bàbá dìde fún pé alómìnira àwọn tèmi ló kókó. Torí àwa náà kò ṣe pé àgbọ̀gbọ́ ká ti wèrè bọ́. Tá bá ti wèrè bọ́, gbogbo ó ṣeé ṣe kó ti dojúrú. Ẹ wò ó ṣe gbogbo àwọn Yíbò tán ti wèrè bọ́ látijọ́ yìí náà. Kí ló fi dà? Débi wípé wọ́n tún ní sójà títí wọn. Débi pé wọn ò tiẹ̀ fàyè gba any force Nàìjíríà kó wọ ìlú wọn, pípa ni. Now Simon Ekpan tó jẹ́ olórí next nsìn, wọ́n ti gbá òun náà mọ́ gágá. Ó yá
ẹ wá wo freedom tó lóye Sunday Igboho ṣáni. Ẹ wo ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral, ẹ jẹ́ kó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ló lè ṣe. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ̀jà gbọ̀n tí àwọn ènìyàn ń sọ. Bẹ́ẹ̀ ni o, wọn ò tí ì rí nkẹ́kẹ́, bẹ́ẹ̀ ni òjò apabàtà apajọwọ́njọwọ́n etí ẹ̀. Bàbá Professor Banji Akintoye is our leader. Bẹ́ẹ̀ ni o, olórí kan tuntun tá a tún ní pẹ̀lú olóyè Sunday Igboho nìyẹn. Gift to Sunday Igboho is total freedom. Bàbá tiẹ̀ ní freedom. Wọn ò gbé nígbé ìgbé ayé ẹlẹ́wọ̀n, wọn ò gbé bẹ́ẹ̀. We thank God for Chief Olóyè Sunday Adéyẹmọ Igboho Ṣà and Baba Professor Banji Akintoye. Yorùbá nation, no retreat, no surrender. Bẹ́ẹ̀ ni, ó já sọpẹ́ o, ọ̀rọ̀ Yorùbá nation ó máa padà já sọpẹ́ ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ń lò pátápátá fún wa. Ìyẹn fún gbogbo ẹ̀yin Yorùbá nation aggregators pátápátá. A dúpẹ́ o, a dúpẹ́ pẹ́ òkun. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín dáadáa, àwa náà tún dúpẹ́ o, nítorí wípé ẹ ò jẹ́ kó sú yín. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe. Biafra are not denying Sam Ekpa, but wọ́n takété sí ni. Àbí ṣájà ló jí wọn jí fóònù, kí ni ìyàtọ̀ nu méjèèjì? Kudos to bàbá wa Professor Banji Akintoye. Bẹ́ẹ̀ ni bàbá wa Sunday Adéyẹmọ Igboho Ṣà. Bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe. No retreat, no surrender. Bẹ́ẹ̀ ni may Almighty God take us to our promised land. Ìyẹn Yorùbá territory is our happiness and our expectation. Odùduwà nation, no going back. Bẹ́ẹ̀ ni o, no going back. Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni gbogbo aráyé wọ́n máa ṣàánú wa ní débi pé gbogbo wọn ló máa support wa. Yorùbá nation ni, God bless Yorùbá nation and all true sons and daughters of Yorùbá nation. Bẹ́ẹ̀ ni o, láṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni, thank God for where we are. Bẹ́ẹ̀ ni, on the request of self-determination, àwa ò fà lágídí, a ò fà ní wàhálà. Yorùbá nation ló lè ṣe. No going back. Bẹ́ẹ̀ ni o, no going back. Yorùbá nation ló lè ṣe. Ọlọ́run olùgbàlà á bùkún orílẹ̀-èdè Yorùbá. Èmi àti ìdílé mi Yorùbá nation ni o. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ló lè ṣe. Ẹ wò ó, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá wa Professor Banji Akintoye àti olóyè Sunday Adéyẹmọ Igboho Ṣà fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe fún wa nílẹ̀ Yorùbá. Ọlọ́run yóò máa wà pẹ̀lú yín o nígbà gbogbo. Yorùbá nation la fẹ́ ní kíákíá, no going back. Ìbùkún ni fún orílẹ̀-èdè mi o. Ẹ̀yin ìyá mi bàbá mi, bá mi share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀, ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ni o la fi ń sọ pé ó dàbọ̀.